Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún owó pípa. Ẹ̀písítélì ẹ̀kẹta ti Jòhánù. Alàgbà sí Gáíù, olùfẹ́ gidigidi, ẹni tí mo fẹ́ nínú òtítọ́. Olùfẹ́, mo fẹ́ ju ohun gbogbo lọ kí ìwọ kí ó lè máa wà ní àlàáfíà, kí o sì wà ní ìlera gẹ́gẹ́ bí ọkàn rẹ ti ń bẹ ní àlàáfíà. Nítorí mo yọ̀ gidigidi nígbà tí àwọn arákùnrin dé, tí wọ́n sì ń jẹ́rìí òtítọ́ tí ó ń bẹ nínú rẹ, gẹ́gẹ́ bí ìwọ ti ń rìn nínú òtítọ́. Èmi kò ní ayọ̀ tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ, bíi kí èmi kí ó máa gbọ́ pé àwọn ọmọ mi ń rìn nínú òtítọ́. Olùfẹ́, ìwọ ń ṣe nítòótọ́ lé ohunkóhun tí ìwọ ń ṣe fún àwọn ará àti fún àwọn àlejò tí ó ń jẹ́rìí ìfẹ́ rẹ níwájú ìjọ. Ẹni tí bí ìwọ bá ń mú wọn lọ síwájú lé ọ̀nà àjò wọn nípa ìwà bí Ọlọ́run, ìwọ ó ṣe rere. Nítorí pé nítorí orúkọ rẹ ni wọ́n ṣe jáde lọ lé àìgba nǹkan lọ́wọ́ àwọn kèfèrí. Ǹjẹ́ ó yẹ kí àwa kí ó gba irú àwọn wọ̀nnì, kí àwa kí ó lè jẹ́ alábàárànlọ́wọ́ sí òtítọ́. Èmi kọ̀wé sí ìjọ, ṣùgbọ́n Diótrèfè, ẹni tí ó fẹ́ láti ṣe olórí gbogbo láàrin wọn, kò gbà wá. Nítorí náà, bí mo bá dé, èmi ó rántí iṣẹ́ rẹ̀ tí ó ṣe. Òun fi ọ̀rọ̀ àrankàn ṣe fífẹ́ sí wa. Èyí ni kò sì tẹ́ ẹ lọ́rùn. Bẹ́ẹ̀ ni òun tìkára rẹ̀ kò gba àwọn arákùnrin, ó sì ń dá àwọn tí ìbá gbà wọ́n lẹ́kun, ó ń lé wọn jáde kúrò nínú ìjọ. Olùfẹ́, má ṣe tọ ohun tí ń ṣe búburú lẹ́yìn, bí kò ṣe ohun tí ń ṣe rere. Ẹni tí ó bá ń ṣe rere ti Ọlọ́run ni, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe búburú kò mọ Ọlọ́run. Démétríù lé orúkọ rere lọ́dọ̀ gbogbo ènìyàn, àti ní ti òtítọ́ pẹ̀lú. Nítòótọ́, àwa pẹ̀lú sì gba ẹ̀rí rẹ̀ jẹ́, ẹ̀yin sì mọ̀ pé ẹ̀rí wa òtítọ́ ni. Èmi ní ohun púpọ̀ láti kọ̀wé, ṣùgbọ́n èmi kì yóò fi tàdáwà òun kálámù kọ̀wé sí ọ. Ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé pé èmi ó rí ọ nísinsìnyí, àti pé àwa ó sì sọ̀rọ̀ ní ojúkojú. Àlàáfíà fún ọ. Àwọn ọ̀rẹ́ kí ọ, kí àwọn ọ̀rẹ́ lé orúkọ.